ojúmọ́ re ni o ojúmọ́ re ni. ire ojúmọ́ re ni o ojúmọ́ re ni. ilẹ̀ tó mọ́ wà lónìí o ojúmọ́ re ni. ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ni. ojúmọ́ re ni o ojúmọ́ re ni o ojúmọ́ re ni o ojúmọ́ re ni. ilẹ̀ tó mọ́ wà lónìí o ojúmọ́ re ni. ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ni. torí àwa dé àtúndé o àwa máma dé o. àràbà ìròyìn túndé ẹ jẹ́ kájọ tẹ́tí gbọ́. Abímbọ́lá ti dé. ó dé o. ọmọ Afọlábí máa dé o. ó dé o. àràbà ìròyìn túndé ẹ jẹ́ kájọ tẹ́tí gbọ́. Olúwa ṣé o ọba Elédùmarè ọba Elédùà ọba apani ọba jíni ọba tó ń sọ ní dọ̀gá ọba tó ń sọ ní dọmọṣẹ́ ọba tó ń sọ ní dẹrú ọba tó ń ṣẹrú dọmọ kábíyèsí ọba Elédùmarè ọba tó dá wa sí láàárọ̀ ọ̀tún ní ọba tó fi sí alẹ́nu tó ní àmọ́ sọ ọba tó fèdè sí wa lẹ́nu tó ní ó dàṣà tó ní ó dìsọ láàárọ̀ ọ̀tún ní ọba tó ní àmọ́ mí ọba tó ní mímí yín lónìí òun tún fi àṣẹ sí ó ní jíjí ire yín láàárọ̀ ọ̀tún ní òun fàṣẹ sí ojú yín méjèèjì kó tún ṣe bẹ́ẹ̀ kó yà padà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrábí ọba tó dẹ̀mí àtìyín sí tó tà wá ń pẹ́pẹ́ wípé àsìkò tún ti tó o Abímbọ́lá àti Stephen atúní ayín ẹ tún lọ kà á sí wọn létí láàárọ̀ ti tù ní ẹjọ́ mọ bó ṣe ń lọ àràbà bàǹdẹ̀bàǹdẹ̀ tààrọ̀ tù ní gbogbo ọmọ Yorùbá àtàtà akínkù ojúmọ́ o àti ibi tẹ́ ẹ ti láǹfààní àti gbọ́wà gbogbo elédè lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo aláṣà lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹlẹ́sìn pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo èèyàn pátápátá làkìlà àárọ̀ tù ní a ò lólódì ẹnì kankan Ọláolúwa Abímbọ́lá lórúkọ tèmi ọmọ àti Àyọ̀ká ń bàdàn mọ́ kí ẹ kú ojúmọ́ láàárọ̀ tù ní o. bá a tún ṣe ń kíra wa pé àtúnkò ojúmọ́ lẹ́ẹ̀kan sí láàárọ̀ tù ní ká tún mọ́ fi àsìkò ìran létí torí agogo tó ń ka wákàtí ọjọ́ kó ka wákàtí gbogbo asíre ni àmọ́ má gbàgbé má gbẹ́kẹ̀lé èèyàn Ọlọ́run nìkan ni kó o fi ṣàgbékẹ̀lé rẹ gbogbo ohun tó ń dùn ọ́ lọ́kàn tó ò lè bá àyàn sọ bá Ọlọ́run sọ abetulukára bí ajere ni agbóhùngbáròyé ó ṣetán láti gbọ́ gbogbo àròyé rẹ̀ àní kó pọkàn rẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ò kò sì máa bá a sọ láàárọ̀ tòní gbogbo ẹ̀ pátápátá ni ó ṣe nírọ̀rùn ẹ tún kú ojúmọ́ ẹ tún káàbọ̀ sákòtò àràbá ní ìwé ìròyìn orí ìkànnì kẹrìnléláàádọ́rùn látúgún wá sí yìí oṣù kan ló fi rókò dondo Rainbow 94.1 FM ó tún yá nínú ọkọ̀ rẹ̀ ọ̀hún láàárọ̀ tòní eléyìí tí ó ti já wa sí èbúté ògo Stephen Àfọlábí lórúkọ tèmi ń jẹ́ o. ó yẹ jẹ́ mọ́ mu lọ́kọ̀ọ̀kan èjèèjì ní rabaji gan tún ti dìwá fún yín láàárọ̀ tò nítorí ìgbádùn tiyín náà ló jẹ wá lógún níbi tó jẹ́ wípé àkòrí tí màá kọ́kọ́ wò láàárọ̀ tò ní kódà àti ìlú Ìṣẹ́yìn lọ́hùn ló ti wá níbi tí àwọn àgbààgbà ilé tó jẹ́ pé wọ́n wà ní agbègbè ìlú Ìṣẹ́yìn lọ́hùn wọ́n ti ń jẹ́ kó yé ààrẹ láàárọ̀ tò ní lójú ìwé ìròyìn wípé ṣe rí àwọn òṣìṣẹ́ ilé tí ń ṣe ti elétò ààbò ti kọ́sítọ́ọ̀mù àwọn òṣìṣẹ́ aṣọ́bodè tó jẹ́ wípé níṣe ni wọ́n ṣekú pa àwọn olùgbé kan lágbègbè ọ̀dọ̀ tàwọn ní Ìṣẹ́yìn wọ́n ní kí ààrẹ Muhammadu Buhari kí wọ́n mọ̀ fojú àwọn èèyàn yìí kàtà òfin kí wọ́n wá wọn rí ní tipa tí kò báyìí o. ìwé ìròyìn Saturday Punch ó wà lọ́wọ́ tèmi ń bí ìwé ìròyìn The Nation Saturday ìyẹn náà bá mi wá sóde lójúmọ́ tàárọ̀ tòní àmọ́ eléyìí tí màá kọ́kọ́ gbámú láàárọ̀ tòní òun ni ìtú wà nínú ìwé ìròyìn The Punch ìta gbangba rẹ̀ ló wà níbi tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n ti mú òkú ọ̀rọ̀ nílẹ̀ ńlẹ̀ tí wọ́n sọ lu gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá látàrí pé ó kùnà láti bá wọn wà níbi ìpàdé eléyìí tí àwọn gómìnà tí wọ́n ṣe lápá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ òkú ọ̀rọ̀ ni o wọ́n sọ sí gómìnà Oyètọ́lá ẹ̀kúrẹ́ ń bọ̀ láàárọ̀ tòní. ìwọ̀n níwọ̀n láì mọ̀ èèyàn máa mọ̀ wá rẹ nínú lójú ìwé ìròyìn látàrí àkòrí yìí náà tún jẹ́ kó di mímọ̀ láàárọ̀ tòníyàn àwọn tí ń ṣe òbí fún àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ àwọn tí àwọn ajínigbé jí gbé ní agbègbè iléèwé kan ilé tó jẹ́ pé ó ń ṣe ti Greenfield lọ́hùn-ún iléèwé ilé tó yẹ kó jẹ́ taládàáni níbẹ̀ náà tí wọ́n ń jẹ́ kó dímọ̀ gẹ́gẹ́ bí àwọn òbí eléètò ẹ̀ pé wọ́n mọ̀ jí àwọn èèyàn wọn gbé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tó jẹ́ òṣìṣẹ́ iléèwé ọ̀hún wọ́n wá fi gbé tá láàárọ̀ tò ní pé ẹ dákun àmọ̀mọ̀ wọn ara wa wọ́n níṣẹ́ rí àwọn ò lè kówó jọ owó ilé tó tó 100 mílíọ̀nù tó tún lé ní 100 ìyẹn 160 million naira àwọn ò lè kówó ìjọ níbo lẹ ti fẹ́ káwọn rí wọ́n fi gbé tá
lójú ìwé ìròyìn láàárọ̀ tòní ó wà lọ́wọ́ mi ń kà sí ilé tí. lójú ìwé ìròyìn The Nation mo bá ròyìn kan níta gbangba rẹ̀ láàárọ̀ tòní níbi tí Anthony General fún ìjọba àpapọ̀ tó tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ ọ̀gbẹ́ni Abubakar Malami tí bàbá yìí ti ń jẹ́ kó di mọ̀ pé ṣe rí lásìkò yìí àwọn boko haram tí wọ́n jẹ́ àwọn afurasí eléyìí tó tó 400 tí àwọn rí gbámú lásìkò táwa yìí gbogbo wọn pátápátá làwọn ò fi mú wọn kátà òfin ó sọ̀rọ̀ sókè ẹ̀kúnrẹ́ ń bọ̀ láàárọ̀ tòní. nípínlẹ̀ Ẹdó lọ́wọ́ tá a wà yìí báyìí àti ìrákọsílẹ̀ àrùn covid-19 eléyìí tí í ṣe ti tàti Indian gangan ìyẹn tí ń ṣe Indian covid-19 mo tiẹ̀ tún nígbà wo tún ni a tún bẹ̀rẹ̀ sí ní fi orílẹ̀-èdè kún covid-19 báyìí bẹ́ẹ̀ ni ìròyìn ọ̀hún ṣàlàyé síwájú látàrí àkòrí ohun tó sì gbé kòǹgbẹ̀kòǹgbẹ̀ lójú ìwé ìròyìn Vanguard ọ̀hún níbẹ̀ ni ẹni tí ń ṣe Ọbaṣẹ́kì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ẹdó lọ́wọ́ tá a wà yìí ó láwọn tí ì ṣe àkọsílẹ̀ àrùn covid-19 eléyìí tí ń ṣe ti Indian covid-19 kò tí ì sí lọ́dọ̀ tàwọn báyìí. látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àwọn náà tún lọ̀rọ̀ kàn lásìkò yìí nínú ìwé ìròyìn The Punch ni mo ti kà mọ́ níbi tí wọ́n ti gbé gbójú agan sí ìjọba ìpínlẹ̀ Anambra látàrí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú owó oṣù àwọn òṣìṣẹ́ wọn wọ́n sì já wálẹ̀ pàtì ròyìn pé kí ló dé sáwọn òṣìṣẹ́ ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni wọ́n sọ̀rọ̀ sókè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ gbọ́ láàárọ̀ tòní. bẹ́ẹ̀ làwọn náà bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sókè lábala ti adánrí ọ̀rẹ́ mi iná náà tún sọ̀rọ̀ síwájú láàárọ̀ tòní mọ́bìnúbí ń bá ta sí ọ níbẹ̀ wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú láàárọ̀ tòní wípé àsìkò yìí gangan làwọn obìnrin eléyìí tí wọ́n mọ̀ yìí ìlà oòrùn gúúsù ẹ̀yọ ibẹ̀ náà ti ń pariwo káàkiri báyìí ìwọ̀ oòrùn gúúsù ni ẹ̀fúríjì mi ẹnu mi àgò south west níbẹ̀ náà ti ń fariwo tá nípa bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lórílẹ̀‐èdè Nàìjíríà àti bí wọ́n ṣe ń ṣekú pa àwọn èèyàn àti wá jàǹdùkú lóríṣiríṣi lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn obìnrin pátápátá yìí wọ́n ń làmẹ́ǹtì wọ́n ń pariwo kódà bọ́ sí ń palanti ara kódà náà ń balansi aga ẹnu náà wọ́n sọ̀rọ̀ láàárọ̀ tòní lójú ìwé ìròyìn ẹ gbọ́ síwájú láàárọ̀ tòní sí o. ní ìta gbangba ìwé ìròyìn The Nation lélẹ́yìí wà láàárọ̀ tòní níbi tí ẹnìkan tó jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú fún ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Bayelsa nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó ti ń sọ kọ́ndímọ̀ láàárọ̀ tòní ó fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀jẹ́ oníṣà ní tanra wa ẹ wá túmọ̀ bí ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yìí ṣòṣòro wa lórílẹ̀‐èdè Nàìjíríà torí tá a bá ní ká fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn tó wà nílẹ̀ yìí àwọn ọlọ́pàá wọ́n ń gbìyànjú gan ni tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ wọ́n ń gbìyànjú gan ni ó sọ̀rọ̀ sókè láàárọ̀ tòní ìyẹn Seriaka Dixon ẹ gbọ́ láàárọ̀ tòní. bẹ́ẹ̀ lààrẹ Muhammadu Buhari náà sọ lójú ìwé ìròyìn láàárọ̀ tòní gẹ́gẹ́ bí àkórí eléyìí tó dàràbà tá a sì láǹfààní àti jẹ́ kẹ́yìn mọ̀ ń pẹ̀ láàárọ̀ tòní níbi tí ààrẹ Muhammadu Buhari ti ń fọwọ́ sọ̀yà fún ẹni tí ń ṣe adarí tuntun ìyún fún orílẹ̀-èdè ti Chadian lọ́hùn-ún ni bàbá ẹ̀ tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé bó bá rú yín lójú ẹbí wá léèrè lórílẹ̀-èdè Nàìjíríà torí tó bá ti rú ni lójú ilẹ̀ báyìí láti béèrè bàbá sì béèrè lọ́wọ́ ilẹ̀ máa yá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà àbí lọ́wọ́ Ọlọ́run ẹ wò lọ́wọ́ tá a wà yìí ìrànlọ́wọ́ wa tẹ́ ẹ bá nílò lórílẹ̀-èdè Nàìjíríà súnmọ́ bíláhì á ṣe fún yín o. nínú ìwé ìròyìn The Punch náà ni eléyìí tún wà látàrí bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi wọ́n mọ̀ ráwọ́ tó arákùnrin kan ǹjẹ́ kí arákùnrin yìí ṣe ó ṣeun tó gbẹnu tó o wọ́n ní arákùnrin yìí ó pa olólùfẹ́ rẹ̀ tòun tọmọ bíbí inú rẹ̀ ó sì pa àwọn méjèèjì ó sì gbé wọn jù sọ sínú ṣáláńgá igbó ìròyìn yẹn jáde láyà pàtí láàárọ̀ tòní àmọ́ náà tèmi ò fi sọ fún yín kò ní já yín láyà ẹ fọkànbalẹ̀ àràbà ní ìwé ìròyìn The Punch lẹ́yìn tí gbọ́ láàárọ̀ tòní. ọmọ Afọlábí o mò ń jẹ́ o ọmọ àti àyọkà bẹ́yẹn bá ṣe é mọ̀ àwa máa pariwo pé èèmọ̀ mọ̀ sùn wọn ni. ó mọ̀ ṣe o. ǹjẹ́ ìrántí arábìnrin kan tí wọ́n ló ń wáṣẹ́ ilé tó jẹ́ pé ó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 tí wọ́n sì ló ń wáṣẹ́ ṣùgbọ́n àwọn kan lọ̀rọ̀ sí ìka èèyàn àwọn abanilójú jẹ́ ọmọ tí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣekú pa arábìnrin yìí lẹ́yìn ìgbà tí wọ́n fagídí jẹ dòdò òfẹ́ lára rẹ̀ arákùnrin ọ̀hún ló ti wá mú gbé banu báyìí ó ní ẹ dákun ẹ gbòhun láàyè ẹjọ́ òun náà kú pẹ̀lú arábìnrin yìí ẹjọ́ òun kú pẹ̀lú arábìnrin yìí ẹ wo ó wà lójú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ bá yín ṣèkà sí i létí o. ní ìpínlẹ̀ Plateau lọ́hùn-ún wọ́n ní wọ́n mọ̀ ráwọ́ tó arákùnrin kan eléyìí tó jọ ọmọ orílẹ̀-èdè Lebanon
látàrí pé ó ń lo àwọn ọmọ kéékèèké ó ń fi wọ́n ṣe àwọn àwòrán ìwòkuwò tá a máa ń wò tí àwọn èèyàn máa ń wò lórí ẹ̀rọ ayélujára yẹn wọ́n ní ó ń fi wọ́n ṣe àwọn nǹkan ìwòkuwò bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ọwọ́ bà lánàá òde yìí àmọ́ ńgbà tọwọ́ bá nǹkan kan ṣẹlẹ̀ tó gbẹnu tán kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́ síwájú sí i. má wo kò dáa o. má wo èmi ò tẹ́ ń wo adarí ọ̀rẹ́ mi sọ́ra. èmi ò wo karòyìn. bá a ṣe ń já síra wa létí làárọ̀ tòní níbẹ̀ náà wọ́n ti ń jẹ́ kó di mọ̀ yẹn àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Adamawa ni ẹ̀yìn ń bèrè páwọn wo tún lò ní kìlọ̀kìlọ̀ àwọn agbésùmọ̀mí Boko Haram náà ni àwọn ọmọ kan ṣo táwọn èèyàn ń pè ní children lọ́wọ́ tá a wà yìí níbẹ̀ ni wọ́n ti ń sọ fún wọn wípé ẹ wo nínú kẹsàn mílíọ̀nù 28 million tàbí kẹ́ pàdánù àwọn èèyàn yẹn lẹ́yìn tí wọ́n tó 52 tó wà lọ́dọ̀ wa àwọn èèyàn 52 tá a kó sọ́dọ̀ wa tàbí kẹ́ pàdánù wọn káwọn sì pa wọ́n tàbí kẹ́ san 28 million yìí ló ní mọ̀nà wá àwọn Boko Haram ló mọ̀ ń sọ bẹ́ẹ̀ láwọn agbègbè kan nípínlẹ̀ Adamawa ni wọ́n ti ń kì wọ́n lọ ẹ gbọ́ láàárọ̀ tòní o toró wà lọ́wọ́ mi. mo bá ìròyìn kan pàdé nínú ìwé ìròyìn Daily Independent tó jáde fún tààrọ̀ tòní níbi tí ìròyìn yẹn ti ń mú orin ọpẹ́ sẹ́nu tó ń pọ̀ orí mọ̀ ló yọ mí orí ló kó mi yọ lọ́wọ́ kú òjijì wọ́n ní orí mà kó arákùnrin kan eléyìí tí wọ́n pè ní Motor Boy orí kó yọ ní ìpínlẹ̀ Ògùn látàrí pé ọkọ̀ àjàgbé tóun àti awakọ̀ tí ó ń wá ọkọ̀ àjàgbé yìí tí wọ́n wọ̀ ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó kó sódò tó sì jẹ́ pé oró ti kó yọ lásìkò tá a wà yìí kò kú o awakọ̀ yìí náà kò sí nǹkan kan tó ṣe bẹ́ẹ̀ ni kò sí èèyàn kankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ látàrí ìjánu ọkọ̀ yìí tó pàdánù ẹ̀ ẹ láǹfààní láti tún gbọ́ síwájú sí láàárọ̀ tòní báyìí bá wà. ẹ wo àsìkò yìí ẹ ṣèwádìí lóní fínífíní kẹ́ ẹ sì rí dájú pé ṣé ẹ rí ẹni tí ń ṣe àna ààrẹ Muhammadu Buhari pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó ṣe bẹ́ẹ̀ ó máa lu jìbìtì $65 million. ẹ wo ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí àwọn àjọ tó jẹ́ pọ́n rí sí ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sọ fún àwọn ẹgbẹ́ òṣèlú ICPC bẹ́ẹ̀ wípé ẹ dákun ẹ ṣèwádìí dáadáa ṣe é rówó yìí ẹ̀yin èèyàn tó jẹ́ pé ń rí síwá jẹgúdújẹrá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ́ sùn ẹ wá bó ṣe jẹ́ gangan tí àna rẹ̀ Muhammadu Buhari fi ṣerú tó ṣe yìí ó wà lọ́wọ́ mi toró dàràbà láàárọ̀ tù ní ẹ gbọ́. ṣé wọ́n ní ohun tójú àgbárí tó fi jí kòtò bójú ọmọdé bá rí kinní ọ̀hún ó ṣeé ṣe kó máa wo bàìbàì ní nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tààrọ̀ tòní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí nígbà kan rí èèyàn olóyè Rasheed Ládọjà ó fa pariwo ọ̀rọ̀ kan síta oníṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ ń pè fún Odùduwà nation lásìkò yìí ẹ fura o torí pánsá òfura pánsá jásínú àjẹ òfura àjájìn bórílẹ̀ ò bá wá fura o lè ní òkú lẹ́rù lọ ó ní ẹ fura lásìkò táwa ìtorí pé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ẹ̀yin káyé ó sọ̀rọ̀ sókè ẹ̀kúrẹ́ ń bọ̀ láàárọ̀ tòní. ẹ̀yin káyé àràbà tààrọ̀ yìí mà àmọ́ ọbẹ̀ ọ̀bẹ níbẹ̀ pẹnápù àtẹlẹsẹ̀ àsìmọ́ ọbẹ̀ bíréèkì ọkọ̀ wò káròyìn ó dẹ mọ yín kúrò. níkànnì Rainbow 94.1 torí àràbà ní bàbá. ẹni tá a bá lábà ní bàbá. à ń bọ̀. 5 4 8